Tá a bá ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ó ti di dandan ká máa là á o. Ká má kàn máa sọ wípé Ọlọ́run jọ̀wọ́ fún mi lọ́mọ toríṣiríṣi ọmọ ló ń bẹ nínú ìgbà Elédùmarè ṣùgbọ́n èyí tí a bá fẹnu wa béèrè, òun náà lọ́lọ́run máa ń fún wa. Tá a bá wá ń béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run tí ò bá tètè ṣe, ẹ má jẹ́ ká fagídí wá o. Torí ìgbà míì tá a bá fagídí wá nǹkan, ó máa ń dà lóní lórí, ó sì máa ń di wàhálà. A mọ̀ pé Ṣawari Kòkè ni sinimá eléyìí, sinimá eléyìí le kìkà, àwọn òṣèré jàǹkànjàǹkàn mọ̀ọ́ wípa ńbẹ̀. Àwọn bíi Màmá Péjú Ògúnmọ́lá, Yínká Quadri, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kópa nínú sinimá yìí. Láti rí Màmá Péjú Ògúnmọ́lá àti ọkọ wọn Yínká Quadri tó jẹ́ pé wọ́n ṣe kíni, wọ́n gbìyànjú títí o láti rí ọmọ bẹ́ látàrí wípé kò sí ọmọ fún wọn àti kíní àti kejì. Ṣùgbọ́n Ọlọ́run fowó jíǹkí wọn, ó fọ̀rọ̀ jíǹkí wọn, wọ́n fi ènìyàn mímọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kò sọmọ. Màmá yìí gbìyànjú títí kò rọ́mọ bí o. Babaláwo ti wá gbà níyànjú wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí o, kókó ni wípé kó gbà fọlọ́run o torí wípé òun rò pé Ọlọ́run kọ́ ọmọ mọ́. Ṣùgbọ́n bàbá ṣe méní kò ṣe méjì. Bàbá mú kan nínú àwọn ẹrú ìyẹn Juliet Jatto. Bàbá ki ẹrú mọ́lẹ̀ o, ó fún ẹrú lóyún. Ẹrú lóyún o. Látàrí èyí, Ọlọ́run gbàdúrà ìyàwó náà ṣe kíni, òun náà lóyún. Àwọn méjèèjì bímọ o, ìkíní bí obìnrin, èkejì bí ọkùnrin. Bí kan ṣe bí ọkùnrin tán, ìyẹn Juliet Jatto ló jáde láyé o. Ọmọbìnrin tí Péjú Ògúnmọ́lá bí wá di kànrànjọ́gbọ́n sáàárín ìlú o. Bó ṣe ń bá olóyè fà ló ń bá kábíyèsí fà ló ń bá àwọn aráàlú fà. Agbára tó ń lò yìí àmọ́ ibi tó ti rí o. Yóò gbé wá látọ̀run ni àbílẹ̀ ayé náà ni àti fún ní agbára. Ẹ wò ó, tẹ́yìn ò bá ti wo sinimá ẹ sáré lọ sórí ìkànnì YouTube. Ẹ tẹ̀ síbẹ̀ àmọ́ pé Ṣawari Kòkè. Tẹ́yìn ò bá ti wá darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé tẹ subscription button àti notification bell. Ní gbogbo ìgbà tí a bá mú review sinimá bí eléyìí wá, ìgbà máa láǹfààní láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àjùmọ̀ bára wa sọ̀rọ̀ lẹ́ọ̀kan òjọ̀kan. Bẹ́yìn bá gbádùn sinimá yìí, jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Kí lẹ rò pé ó fà á tí Àmọ̀pé fi ń ṣe bí eléyìí? Ṣé ẹ̀yin lè sọ pé bóyá torí pé ìyá ìfagídí wà ni? Àbí a kàn rán wá láti wá ṣe kíni, láti wá dààmú ìdílé ni? Torí a rí wípé Àmọ̀pé Ṣawari Kòkè bó ṣe ń pa kúkúrú ló ń pa gúngùn, bó ṣe ń sọ wọ́n dà ló ń sọ wọ́n di ẹni tó fọ́ lórí. Ṣùgbọ́n ibi tí Àmọ̀pé Ṣawari Kòkè, ibi tí ọ̀rọ̀ tiẹ̀ wà ní wípé kò mọmọdé kò màgbà, kò mọ́kùnrin kò mọ́bìnrin o. Kódà àbúrò ẹ̀ ìyẹn Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ tó bá kọjá ààyè ẹ̀ yóò sànńdì. Sinimá Àmọ̀pé Ṣawari Kòkè náà ni. Ẹ má gbàgbé, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, jẹ́ kí n rọ́wọ́ yín comment section. Tẹ́yìn bá ń retí apá kejì sinimá yìí, ẹ kàn kọ sílẹ̀ pé apá kejì sinimá Ṣawari Kòkè tó bá ti jáde, a máa fi ṣọwọ́ sí yín ní wàràǹṣeṣà. Lẹ́ẹ̀kan sí, ẹ ṣé púpọ̀ tí ẹ bá fi ìfẹ́ wo sinimá wa.